Good morning, everyone. Ó tọ́jọ́ méjì. Mo kí gbogbo wa kú dédé àkókò yìí. Fídíò kan ni mo rí tó gbẹnu tán. Torí wípé mo ti pariwo ti sú mi. Mo wí ọmọ Yorùbá ò jẹ́ nísinmi. Gbígbé náà ń gbéyàn jáde lójoojúmọ́ pé kán lọ máa wẹ́mi ara wọn ká. Wọ́n ń gbéyàn jáde torí pé mò ń pariwo pé Tinubu ò yẹ. Tinubu ò tọ́ sípò tó ń lé. Tí Tinubu bá débẹ̀ ó fẹ́ fọmọ Yorùbá sínú ewu ni. Tí Tinubu bá débẹ̀ ikú lẹ fẹ́ fi para yín. Ẹ mọ́ sọ pé torí pé yà ń jẹ yín Tinubu ó jẹ ṣé. Bí Tinubu bá débẹ̀ kò sí nǹkan tí ó ṣe. In fact tó bá gbọ́ fídíò yìí wàá mọ̀ wípé ẹni tó bá jí òpònú èèyàn tó jẹ́ dìdìrìn ní òní tí woman yìí ṣò nítumọ̀. Gbogbo àṣì góòdì wà ní Sanfara. Àṣì ní Dubai, àṣì wọ́n níbi tán ti ń ta góòdì Nàìjíríà tán ní Nigerian shop tí wọ́n ní Nigerian shop lélẹ́yìí. Ṣé ìpín tó bá fẹ́ ra wọ́n ní Brazilian gold, Italian gold, kíní kan gold, kíní kan gbẹ́ládógí. Nàìjíríà náà ní gold pọ̀tí Sanfara tó ní ìdẹ̀ yàtọ̀ pátápátá bí wọ́n ń kó lọ sí ibẹ̀. Ìwọ ọmọ Yorùbá adẹ̀ ń pariwo fún yín. Wọ́n fi góòlù tí wọ́n ń kó lọ owó tó ń rí bẹ̀ wọ́n ń pa pín láàrin ara wọn. Góòlù tó wà ní ilẹ̀ Yorùbá wọ́n ń kó lọ wọ́n ń pa pín láàrin ara wọn tó jẹ́ pé wọ́n fi gbogbo resources tó wà nílẹ̀ Yorùbá mélòó náà fi ń tọ́jú ìlú tí ilẹ̀ tó ń pariwo ibi lójoojúmọ́. Gbogbo ohun tí woman yìí ń sọ ó ti jẹ pẹ̀lú Tinubu. Ìwọ tó ò bó lóṣèlú jọ tó ò bó lóṣèlú mu sọ fẹ́ sọ pé kò mọ̀ tí sọ gbọ́n tó sọ nípa sentiment tẹ́ ẹ ní pé kó lọ jẹ pírẹsidẹ́ǹtì. Ẹ̀yin òpònú kan dúró ẹni bí Tinubu bá ti débẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu bá ti dórí ipò lẹ́yìn oṣù tó tẹ̀lé báyìí Yorùbá nation máa dúró ni. Bó ṣe tó oògùn lẹ́ máa fi fẹ́ rí bẹ́ẹ̀ níṣẹ́ pé dọ́ndọ̀gì ní làkáyé yín ò sí bẹ́ẹ̀. Báwo lẹ ṣe máa ní tí Tinubu bá débẹ̀? Tinubu tó wà ní Èkó tí ò rí Èkó ṣe tó jẹ́ pé Èkó bàjẹ́ débi tó délé ní gbogbo bí Fúlàní ṣe ń pààyàn káàkiri nílẹ̀ Yorùbá. Tinubu ò ní ìgbésẹ̀ kan. Tinubu ò lọ sí orí ipò nítorí ti ọmọ Yorùbá ó ń lọ torí àjẹ́ndà ara rẹ̀ ni. Adẹ̀ ń pariwo fún yín. Mo fẹ́ kó wo fídíò tí woman yìí sọ. Mo fẹ́ kó bá mi gbé kó dẹ̀ bá mi pín síta. In fact fídíò yìí wà interesting tó yẹ kí gbogbo èèyàn fetí ara wọn gbọ́. Gbogbo wa ló yẹ ká fetí gbọ́ fídíò tó yẹ ká fojú wa rí. Gbogbo wa ló yẹ ká wò ká dẹ̀ pín ètò náà. Ìwọ tó bá dúró lábẹ́ kọ́mẹ̀ntì tó dúró dọmọ yẹ́ tó ń ṣépè sórí nígbà tí ogun yẹn bá dé máa sọ pé mo wí tèmi. Gbọ́n tán wí nípa sentiment. Gbọ́n tán wí nípa sentiment. Olórí àwọn Boko Haram gbọ́. Olóòtú ìbáṣepé làákàyè èèyàn ọmọ Yorùbá ò pé ibo ẹ ti gbọ́rú ẹ̀rí kí vice president máa lò máa handle security kí Tinubu mú economy ẹ̀rí pé ẹ̀ lọ́pọ̀lọ́ wá ní tí Tinubu bá débẹ̀ wá gbógun dìde. Wo fídíò Tinubu tó nígbà tí wọ́n fi ń dìbò Ọ̀ṣun nígbà ayé Oyètọ́lá tó mú MC Olúọmọ tó gbé lọ síbẹ̀ ankachifu lásán báyìí ló kó ní gbogbo ilẹ̀ Yorùbá àpò ń ló wà. Màmá kan náà dẹ̀ tún ti sọ ọ̀rọ̀ yẹn rí náà ní ìgbà kan tí màmá yẹn ní pé Tinubu sọ pé tán bá ti fún àwọn ọmọ Yorùbá ní 500 naira pé tán bá ní kán lọ gé orí ìyá wọn wá wọn gé wá. Ṣé ti rí i pé ọ̀rọ̀ tí woman yẹn sọ ńgbà náà ò tọ̀rọ̀ ni pẹ̀lú eléyìí tí woman yẹn sọ. Ọmọ Yorùbá ni màmá tó sọ̀rọ̀ nígbà náà. Eléyìí tún ní ṣé Yorùbá tún lélẹ̀ tó tún sọ pé Tinubu sọ wípé ibi tó one way traffic ní Yorùbá tóun bá ti sùn báyìí ọpọlọ yín ti sùn tóun bá ti jí lọpọlọ yín jí. Ṣé rí pé ní làkàyè ìgbà tọpọlọ yín sùn lọ́wọ́ nígbà tẹ́ ń sunkún Yorùbá ní ìsìn ọpọlọ rẹ̀ jí ó ti jí sáyé ní ìsìn pé òun fẹ́ gba Yorùbá òun fẹ́ jẹ president. Ẹ̀yin náà ti ń sunkún tẹ̀lé lẹ́yìn ẹ̀rọnú ìyà tẹ́ máa jẹ ẹ̀rọnú wàhálà tán máa gbé tìyín lọ́rùn ẹ̀rọnú pé sentimental ló wà lẹ́yìn Tinubu ẹ̀rọnú pé òun lórí àwọn Boko Haram àwọn àpàyàn ó ń sọ fún pé òun ló máa handle security ìwọ ọmọ Yorùbá sì ń jà ẹ̀ ń jẹ̀jà díjú ẹni bá sọ tọrọ ẹ máa sọ pé rọ́nà pa ẹ máa lọ́dàlẹ̀ ni wọ́n dorí ẹ̀yin ọmọ Yorùbá sínú gbó tó Tinubu bá ti débẹ̀ ni Tinubu tó ẹ pọ́n lọ fún àjẹ́ndà ara títí ẹni kò lọ nítorí nǹkan kan. Mo dẹ̀ pariwo títí ẹni tó bá ń sòótọ́ yín ni ọ̀tá ìlú yín àwọn ló dà lẹ́yìn ẹ mọ̀ jà débi pé ẹ mọ̀ fapá jánu ẹ mọ̀ fòdìgì jobi ẹ mọ̀ forí gbágbọ̀nrán gbá orí gbá ògiri nítorí Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí nǹkan tí Tinubu máa ṣe fún yín kò sí àǹfààní kankan tó tẹ́ máa jẹ lórí ẹ kàn máa para yín ni. Anyway wo fídíò tèmi fẹ́ fi wọ́n ẹ̀ kí wọ́n náà gbọ́ wínrínwínrin ọ̀rọ̀ nínú ẹ̀ kó dẹ̀ share rẹ̀. Thank you. I looked at the options in the APC. They go to rallies, and Asuwaju cannot even decipher. He cannot. When I was speaking, I sat with him for 2 hours. Most of the time, he was sleeping. You ask him questions on this, and he's talking completely different from the topic that you are discussing. So how on earth? What is wrong with Nigerians?
What is it that you'll benefit personally for you to sacrifice over 200 million people? And so I decided that, okay, the choice now for me is between Asiwaju and Atiku, because both of them have the structures in their parties. And then I looked and I looked and I looked. I looked for Atiku. I said, look, what is your blueprint? I did that. I didn't just do it off head. I sat down with him. What is your blueprint on security? They gave me a whole booklet. What is your blueprint on agriculture? They gave me everything. It took me days to go through it. So I said to myself, somebody that I sat with and discussed this with, he says, look, Najatu, you are trying to choose between the devil and the dipsy. You chose. I said, yes, absolutely. But I'd rather go with the dipsy. If Allah helps me, I'll be like Jonah. As Jonah was 3 days and 3 nights in the belly of the fish, God Almighty delivered him, he will deliver me. But there is no winning with the devil. In this case, Asiwaju is the devil. There is no winning. Because you cannot relate to a person that has lost it upstairs. If he is physically unfit and he is mentally okay, we can manage. At least you know you can hold him accountable. But in this case, you know that those hangers-on are only pushing him, knowing that he cannot do it. And they will be the beneficiaries. They will be, you know, he's just there like an idol. And you just, they will be, his wife will be doing the ruling. She will rule over the country. And the other hangers-on, they even hate Asiwaju, as far as I'm concerned. Because you cannot push somebody that is ill mentally into a position of leadership. What sort of people are we? This thing will come back and consume every single one of us. But you also mentioned that